àjọ̀dún ayọ̀ fún ọmọ mi. Àjọ̀dún ayọ̀ fún ọ. Congratulations, ma. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Èmi náà wá sọ̀rọ̀ àṣẹ jáde fún un. Lórúkọ tí Bàbá tí Ọmọ tí Ẹ̀mí Mímọ́. Àti ṣèṣù rẹ̀ láti ìdájí. Àní mẹ́ta nínú ọ̀kan ni àpẹẹrẹ mẹ́ta lápẹẹrẹ kan. Ọlọ́run mẹ́ta lọ́kan ni mo pè tó ṣe wákàtí ní wákàtí àti àkókò ọjọ́ mẹ́ta ìgbà mẹ́ta àkókò mẹ́ta lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ní táwọ́ náà. Àmín Jésù. Àmín ìmúṣẹ pátá lórúkọ Jésù ẹ ò rí bá ti ṣe. Àmín Jésù. Lórúkọ tí Bàbá tí Ọmọ tí Ẹ̀mọ́ ẹ ò náà gbé gbà. Àmín Jésù. Lórúkọ tí Jésù Kristi ti Násárẹ́tì ojú kò ní tì yín. Àmín Jésù. Ìbànújẹ́ ó kéré tóbi kò ní débi tẹ́ wà. Àmín Jésù. Ẹ wo bàtà ọ̀fọ̀ bàtà ìbànújẹ́ ayé ò ní bọ́ sí ìwọ̀n yín. Gbogbo ètò ọ̀tá lórí ayé Ọlọ́run àsọdá. Àmín Jésù. Ẹ wọ̀ mí láṣojú rere àti àánú ẹ̀yin náà lọ rí àánú. Àmín Jésù. Ẹ wọ̀ mí láṣojú rere àti àánú ẹ̀yin náà lọ rí ìrànlọ́wọ́. Ẹ wọ̀ mí láṣojú rere àti àánú ẹ̀yin náà lọ rí ìgbéga. Gbogbo tó ṣòro ṣe nínú ìrántẹ́ ti jáde kó bá ìrọ̀rùn dé. Ẹgbọ́n àwọn kan fún wọn fi ṣoríire wọn fi dé èèyàn ńlá lórúkọ tí Bàbá lórúkọ tí Ọmọ Ọlọ́run aṣọ àgbègbè ńlá ìrànlọ́wọ́ ojú ọjọ́ yóò dìde fẹ́yìn náà ẹ̀ ní ráàdì ẹ̀ ní ṣẹlẹ́yà ohun yóò ní korò létí aráyé bẹ́ẹ̀ bá ti ń lù yóò máa dún bẹ́ẹ̀ bá ti ń kàn yóò máa ṣí bẹ́ẹ̀ bá ti ń bèèrè ẹ̀ ó máa rí gbà.